Only Jesus TV. MS Baba àti Abdulmalik Musa àti àwọn tó kù gbogbo àwọn àṣírí tí wọ́n ń tú nípa Islam ó mà ti mú kí àáfàá yìí kó máa sunkún o, àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹkún tí àáfàá yìí ń sun kò tí ì ní ìtumọ̀ o. Ní kí nìdí? Ẹ wá wo fídíò yìí, ẹ wá gbọ́ ohun tó sọ, kẹ wá gbọ́ ohun tí Abdulmalik Musa tó sọ lórí ohun tí àáfàá yìí sọ. Ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral. Ẹ ṣáà farabalẹ̀ kẹ́ wo fídíò yìí dáadáa, torí tí ẹ bá farabalẹ̀ láti gbọ́ ohun tí àáfàá yìí sọ, ẹ lè má gbọ́ dáadáa bó ṣe ń sọ̀rọ̀, ìṣọwọ́ sọ̀rọ̀ ẹni tó bá farabalẹ̀ gbọ́ ó lè má gbọ́ dáadáa. Ṣùgbọ́n nígbà tí Malik máa dáhùn lórí ọ̀rọ̀ àáfàá yìí, ó máa yé yín pé lóòótọ́ ló ń sunkún o lórí àwọn àṣírí tí àwọn èèyàn wọ̀nyí ń tú nípa Islam, ṣùgbọ́n síbẹ̀ náà ẹkún ẹ̀ ò ní túmọ̀. Ẹ máa rídìí tó fi rí bẹ́ẹ̀ báyìí. Mò ń padà bọ̀, ó yá lókè lọ́hùn. Àṣẹ àìwòrán Kùránì dáadáa tẹ́lẹ̀ ló jámọ̀ ìpé Kùránì ìwé apàyàn ni. Àṣẹ Allah aṣọ níbi kan máa pàyàn ní tòótọ́ ni tí kì í bá wá ṣe lọ́pẹ́lọpẹ́ MS Baba. Ìwọ tó bá gé fídíò yìí tó bá pósì ẹ̀dẹ́lẹ̀ Ọlọ́run ó bá gbogbo dáadáa tí bẹ́ẹ̀ nínú ayé rẹ jẹ́, gbogbo tó bá kójọ Ọlọ́run ó bàjẹ́ mọ́ lọ́wọ́ tó bá gé tó bá pósì ẹ̀ lódìdí. Àṣẹ ìwé apàyàn ni ní tòótọ́. Àṣẹ Ọlọ́run Allah sọ Kùránì kalẹ̀ láti wá gbé ìdààmú bá mara yé ni. Ẹ jájọ wo inú Quran chapter 60 verse 5, ẹ jájọ wo, ẹ jájọ yẹ̀ wò. Àṣẹ Allah ó ní káwọn mùsùlùmí ó dá wọn kalẹ̀ láti máa wá pààyàn láti máa wá fogun jà mọ́. Àti gbogbo ìtàjẹsílẹ̀ yìí àṣẹ inú Kùránì ni wọ́n ti rí. Ẹ jájọ wo Quran chapter 60 verse 5 kí Ọlọ́run ọba mi wí mẹ́. Ọlọ́run ọba ní Rabbana ẹ̀yin mùsùlùmí mo pa láṣẹ fún yín ni ẹ máa ṣe àdúrà yìí kí n bá lè ràn yín lọ́wọ́ lórí àwọn ọ̀tá yín tí mo ní pé kẹlọ pa kẹlọ àlákà wọn kẹ má jẹ́ wọn nísìmí. Pé Rabbana Olúwa wa o ẹlẹ́dàá wa o ọba mo nímọ̀ ńlá la àtẹ̀jálínà fitinatan lilladhina kafaru. Allah sọ wípé káwọn mùsùlùmí tí wọ́n gbà gbọ́ ká máa tọrọ lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ ní gbogbo gbà ká máa ṣe ládùúwà wípé Olúwa wa ẹlẹ́dàá wa à ń bẹ̀ ọ́ dákun àwọn tá a jẹ́ mùsùlùmí dákun má ṣe wá ní ìnira fáwọn tí kì í ṣe mùsùlùmí. Ẹ gbọ́ sáà lọ́wọ́ sọ pé ká máa pààyàn bá ṣé Kùránì sọ bẹ́ẹ̀? Má ṣe wá ní fìtínà, má ṣe wá ní ìdààmú, má ṣe wá ní ìbànújẹ́ fún àwọn tí kì í ṣe mùsùlùmí, fáwọn tí mo gba Allah gbọ́, fún àwọn ẹni tí mo gba Allah gbọ́, fún àwọn ẹni tí mo ṣe kíni tí mo gba Allah gbọ́. Allah ń pàṣẹ fáwọn ẹrúsìn rẹ̀ wípé ká máa tọrọ àdúrà wípé àwọn ẹni tí mo gba òun gbọ́ kọ́ àwọn ẹrúsìn rẹ̀ ká má jẹ́ bànújẹ́ fún wọn, kọ́lọ́hun má ṣe àwọn ní ìdààmú fún wọn, kọ́lọ́hun má fi àwọn kóbá gbogbo àkóbá tí ó bá dé bá àwọn ẹlẹ́bọ. Rabbana la taj'alna fitnatan lilladhina kafaru. Olúwa wa má ṣe wá ní fìtínà, má ṣe wá ní wàhálà, má ṣe wá ní ìdààmú fáwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n gbà tàlá tí wọ́n gbà ti Muhammad. Gbogbo àná láti gbọ́ bí ọkùnrin bí ó ṣe tó, ṣùgbọ́n ìbéèrè tó ṣe pàtàkì ń ṣe ni pé ṣé bó ṣe tó yẹn ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó tó? Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Àìmọ̀kan ló máa jẹ́ kéèyàn tú bí ó ṣe tó yẹn. Torí ẹ̀ mo dẹ̀ tún máa sọ fún àmà tó tún sọ lẹ́ni wípé àìmọ̀kan ló máa jẹ́ kéèyàn rí mí nínú Islam, ìmọ̀ ló máa ń gbéyàn jáde. Àìmọ̀kan ló máa ń jẹ́ kéèyàn rí mí nítorí pé àwọn nǹkan tó jẹ́ dúdú wàá sì máa rí ní funfun, ṣùgbọ́n ní kété tó bá ti nímọ̀ báyìí ó máa tàn mọ́lẹ̀ sí fún ẹ, wàá lè rí clearly pé okay so dúdú ni kìíní, wàá lè mọ next step tó máa take. So example àìmọ̀kan tó máa jẹ́ kéèyàn rí mí nínú Islam òun ní gáì. Ó ṣe é ṣe pé pé gáì bó ṣe láwọn àgbọ́yé nípa àwọn verses burúkú jẹ́ sí pé àgbọ́yé òdì lónìí nípa ẹ̀ látara pé ìmọ̀ ò tó, àgbọ́yé èdè Lárúbáwá ò tó, ìmọ̀ nípa Islam àwọn Islamic principles gangan fún ara ẹ̀, ìmọ̀ nípa ulumul tafsir ni kò tó. Ó máa jẹ́ kó máa ráwọn kankan tó máa fi tanra ẹ̀ jẹ láti máa remain nínú ẹ̀sìn yẹn. Meanwhile ká ní pé ó lè nímọ̀ yẹn ni deeper kò ṣe ṣe kòtìkòtò. Bákan náà the other thing náà tó máa ń sọ wípé nǹkan tí wọ́n fẹ́ jẹ ló gbéyàn kúrò nínú ẹ̀sìn Islam. Kò sẹ́ni tó yẹ sí pé nǹkan tó fẹ́ jẹ ló gbé kúrò nínú ẹ̀sìn Islam. Ó ti nǹkan téèyàn fẹ́ jẹ ló máa mú yàn ṣẹ̀sìn, kì í ṣe pé nǹkan tí wọ́n fẹ́ jẹ ló máa mú, torí nǹkan tó fẹ́ jẹ ló máa jẹ́ kó ṣẹ̀sìn. We have to change the narrative. Wọ́n máa mọ̀ push narrative yẹn nítorí àwa tá bá nímọ̀ nípa nǹkan yẹn, tá bá padà jáde tá bá sọ̀rọ̀ nípa nǹkan yẹn, wọ́n fẹ́ jẹ́ ká wà irritated sáwọn èèyàn tó fẹ́ gbọ́ wa. Inú nǹkan ìjà tó máa ń lò against àwa tí a bá nímọ̀ nípa nǹkan orí burúkú tó ń ṣe yẹn, tá bá nímọ̀ nípa ẹ̀gọ́ nǹkan tó máa fi nínú nǹkan tó máa fi ń bá wa jà nìyẹn, especially tó bá ṣàtìrí pé ò sí nílùú òyìnbó ẹni tó bá rí wípé ìlú òyìnbó lòun wà ní àìmọ̀kan ni, torí wọ́n ti believe pé àwọn èèyàn ṣàrí pé àwọn èèyàn máa rí pé eléyìí fẹ́ wà òkè. Ìwọ́n gbà tó rí pé wà ní Nàìjíríà ó dẹ̀ lo Android phone ó tún ṣe fídíò níbi PVC wọ́n ti rí nǹkan tó máa fi dojú ìjà kọ ẹ́ wọ́n ti rí nǹkan tó máa fi dojú ìjà kọ ẹ́ nìyẹn tó ti yé. So ìyẹn ló máa according to bó bá ṣe appear ló máa fi shape narrative tó máa push against ẹ, tó mọ̀ pé òdodo nìkan tó ń sọ. Okay, so ẹ má jẹ́ ká fall, wọ́n máa lo kíní yẹn láti fi narrative yẹn máa push ẹ̀ láti fi tarnish image àwọn tó máa sọ òdodo ni, so that nílé ìdí sí wọn kán lè máa rí yín lára. Kí wá ní ìtumọ̀ Rabbana la taj'alna fitna? Olúwa wa má ṣe wá ní fitna. Ṣé níbi tí ọ̀rọ̀ wà gangan ni word fitna yẹn, because nínú kí word fitna yẹn ismu masdar ni, tán wá lò ní masdar, tán wá lò ní ismu maf'ul. Kí lè gé ọ̀rọ̀ ikú ó túmọ̀ sí pé al-fitna masdarun bima'na al-maf'ul.
ó ti masdar tán lò nílò maf'ul ní kọ́rọ̀ tí mo ṣe kó lè yé wa dáadáa. Kí náà pè ní masdar? Nínú òyìnbó masdar náà pè ní verbal noun, lédè Yorùbá òun náà pè ní ṣíṣe. Ṣé pé ṣíṣe nípìnlẹ̀ ọ̀rọ̀ ìṣe ní verb. Ṣíṣe, látara ṣíṣe láti mú ọ̀rọ̀ ìṣe jáde, which is verb, tó ń pè ní fa'il lédè Lárúbáwá, because ṣíṣe ní ìpìnlẹ̀, ìgbà tí ìgbà tó bá wọnú ṣíṣe ló máa mú verb wá, tí ìgbà tí bá sọ pé jíjẹ, ìṣe nìyẹn, ó máa di ọ̀rọ̀ ìṣe, mo mean ó máa di verb, mo mean ó máa di fa'il lédè Lárúbáwá. Ìgbà tí bá sọ pé mo jẹ, tó túmọ̀ sí pé mo ti fi ìgbà kún, ó ti di pé nǹkan yẹn ṣẹlẹ̀ nígbà kan pàtó. Ṣé pé jíjẹ, just ordinary jíjẹ, kò tí ì ní so pẹ̀lú pé bóyá àná ni jíjẹ yẹn ṣẹlẹ̀ tàbí ní tàbí ó máa ṣẹlẹ̀ lọ́la. Oye, so jíjẹ ní ìpìnlẹ̀ ọ̀rọ̀ ẹyọ kan tó jẹ́ sí pé ìtumọ̀ ò ní ṣe kò so mọ́ ìgbà kankan, tó jẹ́ ọ̀rọ̀ orúkọ tí ìtumọ̀ ò so mọ́ ìgbà kankan, náà ń pè ní masdar. Òun náà ń pè ní ṣíṣe, òun náà ń pè ní verbal noun. Ṣé wá ní lọ́dọ̀ àwọn Lárúbáwá, since láti mọ̀ túnmọ̀ masdar yìí, ṣé wá ní lọ́dọ̀ àwọn Lárúbáwá òfin tí wọ́n ní pé ó pọ̀ nínú àwọn kan máa lo masdar yẹn, iṣẹ́ yẹn, verbal noun, kan máa lo nílò subject, kan dẹ̀ máa lo nílò object, tó túnmọ̀ sí pé wọ́n á máa lo nílò ẹni tó ṣe nǹkan, wọ́n á dẹ̀ máa lo nílò nǹkan tí a ṣe nǹkan lórí ẹ̀. For example, jíjẹ, ṣe pé verbal noun nìyẹn, ṣíṣe nìyẹn, jíjẹ. Lárúbáwá lè sọ pé jíjẹ kó jẹ́ pé nǹkan tó mì ní pé ẹni tó jẹ nǹkan. Wọ́n lè sọ pé jíjẹ kó túmọ̀ sí pé nǹkan tó mì ní pé nǹkan tó jẹ gangan, nǹkan tá jẹ ní kíní, Lárúbáwá máa pè ní jíjẹ ní kíní. Lárúbáwá máa sọ fún pé this thing is jíjẹ, tó túmọ̀ sí pé nǹkan tá jẹ ní kíní. So bó ṣe ń lo èdè wọn nìyẹn. So níbi báyìí tí wọ́n bá sọ pé Rabbana la taj'alna fitna, Olúwa má ṣe wá ní ẹni tó máa rádánwò, kìí ṣe má ṣe wá ní ẹni tó máa kádàn. So context àtàgbóyè nípa ulumul Qur'an ló máa jẹ́ kó mọ ibi tó máa tó sí. So tá bá sọ wípé Rabbana la taj'alna fitna, Olúwa wa má ṣe wá ní fitna, ó lè túmọ̀ sí pé, ẹ má bàa wípé mo sọ fún pé fitna verbal noun ni, ṣíṣe ni. Àwọn Lárúbáwá kẹ́dẹ̀rẹ́ wọn a máa lo ṣíṣe kó túmọ̀ sí pé ẹni tó ṣe nǹkan tàbí nǹkan tá ṣe nǹkan fún. So tá bá sọ pé Rabbana la taj'alna fitna, Olúwa má ṣe wá ní fitna, a jẹ́ sí pé ó lè túmọ̀ sí pé Olúwa má ṣe wá ní tó máa rádánwò, because ìpínlẹ̀ gbólóhùn fitna àdánwò ló ń tọ́ka sí. So tá bá sọ pé fitna, mo máa sọ fún yín pé ṣíṣe tó túmọ̀ sí ẹni tá ṣe nǹkan sí. So a dẹ̀ tún lè lo ṣíṣe náà fún ẹni tó ṣe nǹkan síyàn, mo ń ṣe bọ̀ wá síbẹ̀. So tó túmọ̀ sí pé a lè sọ pé Rabbana la taj'alna fitna, Olúwa wa má ṣe wá lẹ́ni tó máa rádánwò. Tó tá bá fẹ́ tú jálẹ̀, Rabbana la taj'alna fitnatan lilladhina kafaru, Olúwa má ṣe wá lẹ́ni tó máa rádánwò lára àwọn kèfèrí, tó túmọ̀ sí pé ìgbọ́n tá ń sọ nínú verse ni pé Olúwa má ṣe wá ní ẹni táwọn kèfèrí tí wọ́n máa kádánwò bá, kì í ṣe pé má ṣe wá lẹ́ni táwọn mùsùlùmí tí a máa kádánwò bá àwọn kèfèrí. Ó ti yé. So bẹ́ẹ̀ dẹ̀ bákan náà wọ́n lè lò ó báyìí náà, kó túmọ̀ sí kó lè túmọ̀ sí ẹni tó ṣe nǹkan náà, léyìí tó túmọ̀ sí pé ó máa túmọ̀ sí pé Rabbana, Olúwa wa má ṣe wá lẹ́ni tó máa jẹ́ fìtínà, tó máa kó fìtínà bá àwọn tí wọ́n jẹ́ kèfèrí. Oye bẹ́ẹ̀ sìn. So ibi báyìí ìgbà míì bí èdè Lárúbáwá ṣe máa tiẹ̀ sáàrin nìyẹn. So now you will need your knowledge about Quran, about tafsir, because this is what you call knowledge. Táwa bá ń sọ sí ẹ máa ní kíní kan, bí mo ṣe ń sọ ìsìn mọ̀ pé orí omi ti fẹ́ dàrú, ó ti fẹ́ fàyà nínú kò mọ̀ nǹkan tí mo sọ mọ́, ó lè ní mo ti ya wèrè báyìí. Ó lè ní mo ti ya wèrè because kò yé mo ti sọnù. Ẹ̀yin náà dẹ̀ gbé àwọn nǹkan yìí kalẹ̀, àwọn àfáyín náà gbé kalẹ̀, tó lè sọ pé táwa bá ń sọ̀rọ̀ àwọn àfáyín là ń bá wí, kì í ṣẹ̀yìn ìṣìkú ní wẹrẹ. Ṣó ti yé báyìí nísìn. So ìgbà mi bèdè ṣe máa jù ẹ́ sí nìyẹn, ó wá gbogbo ṣe fẹ́ tu. Wà wá nídìí àwọn Islamic principles, àwọn other principles, àgbóyé Islam. Ó lè yóò kí sọ̀rọ̀ Lárúbáwá nìkan, because they will say Lárúbáwá nìkan ló, but no, this is just me teaching you. So wà nídìí ulumul Qur'an, wà nídìí ìmọ̀ nípa tawhid, ìmọ̀ nípa ìmọ̀ Qur'ani, àti pé kí làwọn àfáà sọ nípa ẹ̀, kí làwọn onítẹ̀fsír tó tún jẹ́ onímọ̀ tó tí wọ́n tẹ́ pé wọ́n lo gbogbo gbèsè ayé wọn. Àwọn kan wà náà àwọn àfáà mùsùlùmí ẹ̀ tẹ́ sí pé wọ́n, oh my goodness, tẹ́ bá lọ gbọ́ story wọn nípa nǹkan tó ṣe fẹ́, àwọn eléyìí ṣe báwọn eléyìí lọ́bíṣẹ́, àwọn olùlọ́bíṣẹ́ wọ́n á jókòó ti Islam látàrọ̀ dalẹ́ lọ́ fi kọ̀wé fún yín. Ẹ jẹ́ kí wá fún wa ní example nínú tafsir Ibn Kathir ìgbà tó débi verse ní Rabbana la taj'alna fitnatan lilladhina kafaru, Olúwa wa má ṣe wá ní fìtínà fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí. Ó ní ìtumọ̀ ma'nahu, ó ní qala Mujahid. Òun náà tún Ibn Kathir náà tún lo ọ̀rọ̀ Mujahid, ṣe pé Ibn Kathir àfáàgbà ní fún gbogbo àwọn tó wà láyé lónìí tó jẹ́ mùsùlùmí. So Ibn Kathir tún wá tún lo ọ̀rọ̀ àfáà mí náà tó tún jẹ́ àfáà tiẹ̀, pé ìyẹn ni Mujahid. So tó yẹ pé ó sọ báyìí wípé ma'nahu ìtumọ̀ pé Olúwa wa má ṣe wá ní fìtínà fún àwọn tó jẹ́ kèfèrí. Ó ní la tu'adhibna bi aydihim, má fi ìyà jẹ wá lọ́wọ́ wọn,
má fi ìyà wa sọ́wọ́ àwọn kèfèrí, má jẹ́ kán ní kápá lé wa lórí, wala bi'adhabin min 'indik, ìwọ gangan fúnra rẹ̀ náà ìwọ Allah má fi ìyà jẹ wá mùsùlùmí, má fi ìyà wa sọ́wọ́ àwọn kèfèrí, ìwọ náà dẹ̀ má fi ìyà jẹ wá. Ó ti yé fàyàkúrú kó máa wá jẹ́ sí pé wọ́n máa sọ wípé law kana ha'ula'i 'ala haqq, tó bá yẹ sí pé àwọn mùsùlùmí wọ̀nyí táyé pé òdodo orí òdodo ni wọ́n wà ní ma asabahum hadha, nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yìí kò ní ṣẹlẹ̀ sí wọn o. Ó ti ṣe ti wọ́n sáàdẹ̀ ìkọ́ tí fásitì yẹn sọ ní pé Rabbana la taj'alna fitna, Olúwa má ṣe wá ní fitna fáwọn tó jẹ́ kèfèrí, ìtumọ̀ ní pé má jẹ́ kí àwọn kèfèrí fìyà jẹ wá. Òun ni ó bá túmọ̀ tí mo tún lọ according to grammar èdè Lárúbáwá wípé Rabbana la taj'alna maftunin, má ṣe wá ní ẹni tó máa rádánwò lára àwọn kèfèrí. Òun náà làwọn àfáà yìí sọ ní gbogbo wọn sọ pátápátá látòkèdè lọ kà wọ́n ní àtọ́bárí ní kó tó bí everybody kan tó sọ nìyẹn. La tu'adhibna bi aydihim, má jẹ́ kí wọ́n fìyà jẹ wá, ìwọ náà dẹ̀ má fìyà jẹ wá. So di báyìí sìn, so ìwọ náà dẹ̀ má fìyà jẹ wá. Fàyàkúlù kọ́ máa sọ wípé law kana ha'ula'i 'ala haqq, tó bá yẹ sí pé òdodo làwọn mùsùlùmí wà lórí ẹni, agbára wa ò ní ká wọn, kò yẹ kágbára wa ká wọn. Tó bá yẹ sí pé ìwọ náà ló fìyà jẹ wá, kọ́ máa sọ wípé tó bá yẹ pé àwọn mùsùlùmí wà lórí òdodo ni ìyà ò ní jẹ wọn báyìí. So Olúwa wa ò má jẹ́ kára dánwò, má jẹ́ kára dánwò lọ́wọ́ tiẹ̀ gangan ní ìwọ Allah, má jẹ́ kára dánwò lọ́wọ́ àwọn kèfèrí náà. Ó ti yé nǹkan tán sọ bẹ́ẹ̀ nìyẹn. Ibn Ashur nìkan ni mo tún rí tóhun tún sọ wípé ṣíṣe tó wà níbi fitna yẹn, ṣíṣe yẹn ẹ lè tú sí ẹni tó ṣe nǹkan, ìyẹn ni pé Rabbana la taj'alna fitna, ìyẹn ni pé Olúwa má ṣe wá ní ẹni tó máa jẹ́ ẹni tó máa kádánwò bá. Ibn Ashur sọ pé ẹ lè tú sí ẹ mọ̀ pé according to èdè Lárúbáwá náà ẹ lè tú either subject or object, mo yẹ sọ síwájú, ṣùgbọ́n object ló túmọ̀ sí nínú verse. Ibn Ashur wá sọ wípé in fact ẹ tún lè tú sí subject gan, tẹ bá tún wá tú sí subject tán ó tún máa wá túmọ̀ sí nǹkan everybody náà tún sọ èké. Tó ti ẹ jẹ́ kí n sọ nǹkan tí Ibn Ashur sọ. Ibn Ashur sọ pé ja'aluhum, ó ní ọ̀rọ̀ tálà sọ tó sọ pé ja'aluhum fitnatan lilladhina kafaru, pé kí Olúwa wa kó má ṣe bá ní fìtínà fáwọn tó jẹ́ kèfèrí. Ó ní ìtumọ̀ ní pé ja'aluhum maftunin, pé kó ṣe wọ́n ní ẹni tó máa rádánwò, pé kálà má ṣe àwọn lẹ́ni tó máa rádánwò. Yaftinuhumul ladhina kafaru, tó yẹ sí pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí máa kádánwò bá wọn. Wa yasduqu dhalika bi an yatasallatu alayhimul ladhina kafaru, ìyẹn máa wá rí bẹ́ẹ̀ nígbà tó bá jẹ́ sí wípé àwọn tí wọ́n jẹ́ kèfèrí lọ ní kápálẹ̀ wọn lórí. Nǹkan tí Ibn Ashur kọ́kọ́ sọ ní ó padà wá sọ pé kódà ó lè túmọ̀ sí ismu fa'il náà, ó lè túmọ̀ sí ẹni tó ṣe nǹkan náà, pé Olúwa má ṣe wá lẹ́ni tó máa kádánwò bá wọn. In what manner? Wípé kí àdánwò bá wa, tádánwò bá ti wá bá wa, kí wọ́n wá rí pé ṣe bá dánwò ló bá wọn lè ṣe bí tó bá yẹ sí pé wọ́n wà lórí òdodo ni àdánwò ní bá wọn náà, wọ́n máa wá rí main nínú iṣẹ́ kèfèrí wọn nígbà alágbọ̀, wọ́n máa wá wọ́n lọ́jọ́ gbé dalẹ̀ kìámọ̀. So má ṣe wá ní fìtínà, tí o bá lọ kádánwò bá wa tó fìyà jẹ wá, tàbí tó jẹ́ kágbára wọn ká wa, tí wọ́n wá rí wa bí ẹni wípé àsí lórí òdodo, wọ́n máa rí main nínú kúfúrù yẹn gangan làdánwò tí wọn, àdánwò àwọn kèfèrí. Wọ́n láfi sọ́mbò mi pé wal fitnatu ashaddu minal qatl, aláàmà ń lo fìtínà dáadáa fún kúfúrù nínú Quran. Ó ti so even Ibn Ashur tó tú sí má jẹ́ ká kádánwò bá wọn gẹ́gẹ́ bí lè ṣe sọ, ó padà sí nǹkan táwọn yòókù náà sọ náà ní pé ìtumọ̀ ní pé má jẹ́ ká rádánwò àwa mùsùlùmí lọ́wọ́ wọn tàbí lọ́wọ́ rẹ̀ Allah. Tó má ti wá rí pé àdánwò ti bá wa, kan wá sọ pé ṣe ẹ̀rá àwọn tó sọ pé àwọn believe nínú ẹ̀rí ẹ̀rá àwọn mùsùlùmí ẹwọlé ayé ṣe ní wọ́n lára, ẹ̀rí àti ṣẹ́gun wọn, ìyàgán tó ń jẹ wọ́n máa wá ìgbàgbọ́ wọn nínú ẹbọ wọn, ìgbàgbọ́ wọn nínú ìṣe kèfèrí wọn máa wá nípọn sí. Àdánwò àwọn kèfèrí yẹn ni wọ́n ti ka àdánwò yẹn ni pé má ṣe wá ládánwò fún wọn, má ṣe wá ládánwò fún wọn nípa wípé ara máa ní wá, wọ́n máa wá rí bára tí ní wá, ìyẹn máa wá jẹ́rìí fún wọn láti rìn mí nínú kúfùrù wọn yẹn wá ní fìtínà fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí, tó jẹ́ sí pé tó bá díjọ́ gbèdàlẹ̀ kí àwọn máa wọ náà. Bó ṣe jẹ́ nìyẹn, kò sẹ́ni tó ń sọ̀rọ̀ jọgbọ̀njọ̀gbọ̀n tẹ́lẹ̀ yìí sọ ìwájú máa ṣe ẹni kí nìkan Islam ní àṣẹ wọn ní kápáyà látọjọ́ yìí. Oh my goodness. Ìwọ kan wá gbà wípé èmi ni mo tú báṣì yẹn bí gáà yẹn ṣe tú. Everywhere máa dàrú, Màlíkì olódo kìnnìkan àti sọ́nà lágbára nìkan ló gbọ́, kò lápòyé tó jìnnà nípa Kùránì.
kò lágbọ̀ọ́yé tó jìnnà nípa Kùránì kí ni kan wọ́n ní jẹ́ kí gbádùn wọ́n ní kò nímọ̀ nípa ulumul Qur'an wọ́n máa wá sọ àwọn lágbàá táwọn èèyàn mi ò ní gbọ́ kò nímọ̀ nípa tawil Qur'an kò nímọ̀ nípa ulumul Qur'an kò nímọ̀ àwọn àgbọ́yé kan wà nínú Qur'an kì í ṣe kí ọkọ̀ máa dùnnú lásán kì í ṣe kí máa sọ al-lughatul arabiyyatul fusha wọ́n á wá dá wàhálà bolẹ̀ gbogbo íńtánẹ́ẹ̀tì ò ní gbádùn Málíkì olódo ibi nìkan oyóyóyó kálípẹ̀mì ni mo tú àyà kan tó jẹ́ sí wípé kò ọ̀tọ̀ nìkan tó ń sọ but just because mo kàn mú lórí èfé mo kàn tú torí pé èrèfé ẹ̀ jọ nǹkan tí ó sùtì mẹ́ma nǹkan tí mo fẹ́ lò fún mo kàn mú lórí èfé bẹ́ẹ̀ comment section olódo àní mo ti mọ̀ tí pẹ́ olódo èyí ni mo ṣẹ̀mọ̀ yí pé Málíkì ò gbọ́ ìsìlámù yìí so o ní parí pátápátá jáde má jẹ́ kí wọ́n tàn ẹ́ o kò sí nǹkan tó ń jẹ́ wípé Allah ń sympathize pẹ̀lú àwọn kèfèrí nínú Kùránì tàbí àwọn mùsùlùmí ń sympathize pẹ̀lú àwọn kèfèrí nínú Kùránì tàbí àwọn mùsùlùmí sọ pé Olúwa wa má jẹ́ ká pa àwọn kèfèrí lára kò sí nǹkan tí Allah sọ àwọn mùsùlùmí dà ju olùpanilára fáwọn kèfèrí lọ ó ti yé báyìí nísìn so ọ̀tọ̀ nìkan tó sọ̀tọ̀ nìkan tí ó ń sọ kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ nínú Kùránì gbogbo àwọn tó bá ti ń ka àwọn verse báyìí tó fi ń dunu fún kán lè tàn yín kẹlẹ̀ remain nínú Islam tàbí kán lè sọ pé ìrọ́lá pa Muslim tàbí Islam ò ní kẹ́ kórìíra kèfèrí ẹsẹ̀ dẹ̀ sí mi a máa tó àṣírí wọn a máa ṣàlàyé lẹ́kùnrẹ́ ta máa fọ́ sí wẹ́wẹ́ pé àwọn oníwọ̀n lágbọ̀ọ́yé nípa ẹ̀sìn yẹn tán bá lágbọ̀ọ́yé inú ṣe kán ti kúrò ó ti àwọn mídẹ̀ lágbọ̀ọ́yé ẹnu wọn ṣùgbọ́n nǹkan tó fẹ́ ja àtẹnu jẹ́ olè olójú kòkòrò kò ní jẹ́ kán kúrò nínú ẹ̀sìn yẹn. tó gbogbo àdàdìjọ wo fọ́nrán yìí mo rò pé gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán ìpátá ló yé wa ẹ wo àfáà yẹn bó ṣe múra kankan ọ̀tọ̀ ni kí èèyàn kó kéwú ọ̀tọ̀ ni kó gbọ́ àgbọ́yé ẹ̀sìn rí báyìí Abdulmalik Musa ó kéwú ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn ṣùgbọ́n àfáà ti bí yẹn ó kàn kéwú ni kò gbàgbọ́ yí ẹ̀sìn o so ẹkún tó ń sun kò nítumọ̀ so tó bá yé dáadáa yóò kókó fẹ́ kan gbà pé ó yẹ kóun fi Islam sílẹ̀ ni so that ìgbà yẹn gangan lẹ́kún ẹ̀ṣẹ̀ máa nítumọ̀ kí lẹ́yìn náà rí sí fọ́nrán yìí ẹ jẹ́ ká pàdé ní comment section ọ̀rọ̀ ebúkọ̀ ọ̀rọ̀ ìpèkọ́ ẹ jẹ́ ká la ọlọ́yẹ̀ ká gba lámọ̀ràn ẹ bá wa like fọ́nrán yìí kẹ́ bá wa share kẹ́ sọ̀rọ̀ ọkàn yín ẹ ṣe láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.